máa fi wọ̀n bí tẹ̀ tẹ́mi ò bá fi wọ̀n ẹ̀ kó ní kì í ṣe mí nǹkan kan ṣe tẹ́mi máa fi bẹ́ẹ̀ jà nìyẹn nǹkan ṣoṣo ẹyọ kan tí mo ti máa fi bẹ́ẹ̀ jà ṣé orí wẹ́pọ̀n tó wà lọ́wọ́ mi máa kó ògùn ẹ̀ kóbakóba ṣé o mọ̀ fún àwọn aṣọ mo àwọn ọ̀gá tí mo ń ta àmúmọ́ ẹ̀yin kan wà máa ń gbójú kò pé àìdí ṣe kí ẹ̀ ń sọ kíní kan fún un tí n bá béèrè pé mo ní $100 million ní ìdí owó náà tí n bá ní mo ní $100 million lẹ́nìí. àwọn wo ni. ẹ̀yin tèmi wàhálà ńlá ló tún ń gbúbọ̀ yìí o Lizzy Anjorin ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Elizabeth Ọbanla ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní látọjọ́ tí Ọbanla ti ń ṣiṣẹ́ pé kò lè bóòsì $1 million nínú àkáǹtì rẹ̀ ó ní òun rò pé ó ti rí àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nìyí nínú fídíò yìí ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ náà. kí ló dé tí àwọn kí ló tí àwọn ọmọ ẹ kí ló tí àwọn ọmọ ẹ ò ṣe lè fún ẹ lówó. èmi àti olè gbàdúrà bí níbi tá a wà èmi àti olùjọ gbàdúrà. èmi tó mẹ̀ṣẹ̀ honestly is máa make sure pé mo wú ẹtù a ní mo fẹ́ rìtáyà ẹsẹ̀. èmi ló ń bú èmi ló wá fún lójúmọ́ ohun tèmi fi jìjà ẹ lọ ṣèbó ló mọ bísíǹsì jù mí lọ ọmọ tí mi nìkan ohun tí mo fi jìjà ẹ lọ tèmi fi jẹ́ international business woman jìjà ẹ lọ máa fi wọ̀n bísẹ̀ tèmi ò bá fi wọ̀n ẹ kó ní kì í ṣe mí nǹkan kan ṣe tèmi máa fi bẹ́ẹ̀ jà nìyẹn nǹkan. ẹ máa wo ibi tó ń lọ ẹ̀gbọ́n wọn lè ilẹ̀ ń lọ fún lójoojúmọ́ warriors kí ló dé ń lọ fún lójoojúmọ́ ẹ wá ń ṣe ṣóò fún lójoojúmọ́ ooo ṣe mọ̀ pé tí Ìyábọ̀ Òjó bá ti ń dúnàdúrà òun ló máa ń ṣe ṣóò òun àtàwọn ẹsà bọ́ọ̀dù dọ́kàsì so ẹ jẹ́ ká gbọ́ ẹ máa gbọ́ ibi tó ń lọ gangan ìdí tó ṣe ń ṣe ṣóò fún Lizzy gangan ẹ máa gbọ́. ṣoṣo ẹyọ kan tí mo ti máa fi bẹ́ẹ̀ jà ṣé orí wẹ́pọ̀n tó wà lọ́wọ́ mi máa kó ògùn ẹ̀ kóbakóba. ẹ bóyá ṣé o mọ̀ fún àwọn aṣọ àwọn ọ̀gá tí mo ń ta àmúmọ́ ẹ̀yin kan wà máa ń gbójú kò pé àìdí ṣe kí ẹ̀ ń sọ kíní kan fún un tí n bá béèrè pé mo ní $100 million lẹ́yìn $100 million mo fẹ́ ṣe. lédo ifẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn kún ní $100 million lọ́jọ́ tó ti dáyé àti wọ́ àtàwọn òkú ọmọ tó tara ẹ̀ jáde o ò tí ì darí èsì $100 million bọ́ ló ṣe wà. So o ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ béèrè $100 million nítorí àti tọrọ $100 million ló ṣe ń ṣe ṣóò fún wa torí $100 million ló ṣe ṣóò fún gọ́vnà Amosu àti gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Ìbàdàn yẹn náà o mọ ṣóò tó ṣe fún wọn lọ́dún yìí torí $100 million ló ṣe ń bú spíkà Ọbaṣá say the picture dey go which picture okay ṣé picture yẹn ọba ìkànjẹ́ ẹ ti ìtorí nǹkan tó ṣe ń ṣe ṣóòrè óyá mò ń gbọ́ ẹ óyá jẹ́wọ́ sí mò ń gbọ́. business lẹ́nìí kí ilẹ̀ tó ṣú owó yẹn á pé mo sọ. ilẹ̀ tó ṣú $100 million á pé 31 years in marriage jẹ́ kí ló dé tó jẹ́ pé bá mi ló wà fún mi 31 years of marriage títí ẹ kí ló dé tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ tọrọ $100 million ni ní 31 years of your marriage o ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ tọrọ $100 million ní 31 bá mi ló wà kíní yẹn 31 years of your marriage o ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ tọrọ $100 million ǹjẹ́ tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ o ti rí $1 million odidi rí fúnra ra ẹ̀ pé ogún ẹni o tó ìyàwó kọ́múlé láńtà o ǹjẹ́ o ti rí $100 million odidi rí mo kàn ń béèrè ni o sorry ǹjẹ́ o ti rí $1 million odidi rí ẹ bá mi wo àwòrán yìí ẹni tó fẹ́ wá $100 million odidi tó ń ṣe show fún ẹni tó wà ní Lẹ́kì òun rè even gan tí pẹ̀lú ṣọ́ọ̀bù ẹ̀ yìí tí báǹkì bá fẹ́ ṣe valuation wọn ò lè yẹ ju $50,000 lọ wàá rí pé ńgbà tí àwọn ará Ìdíròkò fẹ́ fún ẹ lówó èlò náà fún ẹ $50,000 ni tó bá value ṣọ́ọ̀bù ẹ̀ yìí báǹkì gan ò gbọ́dọ̀ pọ́n ò lè fún ẹ ju $50,000 lọ because orí sọ́kàwé ló wà so o wá sọ pé tí wọ́n bá fẹ́ gba $100 million ṣó ìwọ dá ṣiṣẹ́ $1 million odidi rí yàtọ̀ sí pé olú àwọn èèyàn jìbìtì
I wanted to say the same thing while listening to Yemesho. Shameless ìjára ìyá. Ẹ sọ pé òbò àdìsá àjàrà bùkà. Ẹ wo ìdárúkọ tóun bá fẹ́ gba 100 million. 100 million àpẹ́ kílẹ̀ tó ṣú. Orí bí mo ṣe ń bú létí. Ìyẹn ni màá lọ fi ra bíìtì náà máa fi 100 million. Ṣé orí ìwọ orí 1 million odidi rí? Ẹ wo ṣọ́ọ̀bù tán fẹ́ fi fún 100 million. Ṣọ́ọ̀bù tán fẹ́ fi fún 100 million nìyẹn. Òun rè lókè. Ẹ wo àwọn bíbá ẹ wo ìgbẹ́kọ̀ lélẹ̀. Àwọn ìgbẹ́kọ̀ náà fi ra gbogbo bí. Ṣọ́ọ̀bù tó wà rí tó fẹ́ fi gba 100 million. Ẹ wo àwọn ṣọ́ọ̀bù tó fẹ́ fi gba 100 million naira rí. 100 million tán máa fi dá pé fún. Tán máa dá 100 million odidi pé fún rẹ̀. Òun lélẹ̀. Òun lélẹ̀. Ṣọ́ọ̀bù yẹn náà máa ti dá. Ó mọ̀ pé ń bọ̀. èmi ló wá fún lójoojúmọ́ ohun tẹ́mi fi jùyà ẹ lọ ṣèbó ló mọ bísíǹsì jù mí gan ọmọ tí nìkan ohun tí mo fi jùyà ẹ lọ tẹ́mi fi jẹ́ international business woman jùyà ẹ lọ máa fi wọ̀n bísẹ̀ tẹ́mi ò bá fi wọ̀n ẹ kó ní kì í ṣe mí nǹkan kan ṣe tẹ́mi máa fi bẹ́ẹ̀ jà nìyẹn nǹkan ṣoṣo ẹyọ kan tí mo ti máa fi bẹ́ẹ̀ jà ṣé orí wẹ́pọ̀n tó wà lọ́wọ́ mi máa kóbo ẹ kóbakóba ṣé o mọ̀ pé àwọn aṣọ. Orí pàpàdà sí aburú ti mú ẹ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ mọ́ bọ̀. Àwọn ọ̀gá tí mo ń ta àmúmọ́ ẹ̀yin kan wà máa ń gbójú kò pé àìsí ṣe kí ẹ̀ ń sọ kinní kan fún ẹ tí n bá béèrè pé mo need 100 million lẹ́nu 100 million mo fẹ́ ṣe business lẹ́nu. Ẹ jẹ́ ká wá gbọ́ ìtorí iye tó ṣe bẹ̀rẹ̀ sí ní blackmail speaker honourable speaker wa ẹ jẹ́ ká gbọ́ ìdí tí ó fi wá ń blackmail honourable speaker wa. Ẹ má gbàgbé òun ló sọ fún wa pé òun lè wá 100 million òun lè rí 100 million láàrin ìṣẹ́jú kan. Ẹ má bínú ẹ̀yin wọn ṣẹ́rí ṣó èní ìgò gẹ́tà síbi a máa tó bọ̀ ní lẹ́yọ kọ̀ọ̀kan la máa tó bọ̀ ìyẹn ṣó èní ó yẹ já lọ báyìí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ mò ń bọ̀ ẹ má bọ̀ ẹ má gbàgbé o. Ó mọ̀ pé kéèyàn sọ pé ọmọ tí nìkan ohun tí mo bá business woman jùyà ẹ lọ máa fi wọ̀n bísẹ̀ tẹ́mi ò bá fi wọ̀n ẹ kó ní kì í ṣe mí nǹkan kan ṣe tẹ́mi máa fi bẹ́ẹ̀ jà nìyẹn nǹkan ṣoṣo ẹyọ kan tí mo ti máa fi bẹ́ẹ̀ jà ṣé orí wẹ́pọ̀n tó wà lọ́wọ́ mi máa kóbo ẹ kóbakóba ṣé o mọ̀ pé àwọn aṣọ àwọn ọ̀gá tí mo ń ta